gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò wa Máa Sọ Òyìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Lálá ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà báyìí. Ẹ ti dín ẹ ṣe lóòtù. Èwo ni ó tún bá ọkọ̀ dé o látọ̀dọ̀ àwọn Remimatics. Bọ́gìnì. Ṣé oníná lẹ fẹ́ àbí elépo? Bọ́gìnì. Mo ní ṣé bọ́gìnì oníná àbí bọ́gìnì elépo? Bọ́gìnì. Kó ṣáà ti bọ́gìnì. Ó dáa o. Èmi torí tépo bá wọ́n kẹ́lẹ̀ ẹ̀kọ́ ti bọ̀ náà ni. Bọ́gìnì. Ó dáa. Eléyìí tí à ń lò lórílẹ̀‐èdè tó rọrùn. Ó dáa. Tẹ bá ṣètò ìkẹwà lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ láì fi èdè míì kó èdè Yorùbá lẹ́yìn ètò àá fún yín nílọ́po owó lọ́nà méjì. Tí mo fi èdè míì kún èdè Gẹ̀ẹ́sì, èdè Yorùbá bẹ́ẹ̀ ni. Tí mo fi èdè míì kún èdè Yorùbá. Yàtọ̀ fún àwọn ìbéèrè gbígbà. Bẹ́ẹ̀ ni. Ṣé màá tún fi kan sí. Iléeṣẹ́ kan torí ẹ máa ń fò dáadáa, ẹ máa ń lọ sókè òkun dáadáa. Tifa Travels and Tours. Tẹ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan, ibikíbi tẹ bá fẹ́ fò lọ lágbàáyé, wọ́n á sanwó ìrìnnà yín. Nítorí tẹ lọ lórí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan, ẹ ṣe wálẹ̀ lórí. Bàbá mi. Kẹ ẹ ṣe gbé sáàrin. Ẹ̀yin ẹ ṣe ó dáa tẹ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, ibikíbi tẹ bá fẹ́ fò lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí, wọ́n á sanwó ìrìnnà yín. Ẹ ṣe já lọ lẹ́gbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún. Ṣé ẹ dára yín lójú ni? Ọlọ́run gan-an fúnra rẹ̀ gan-an. Ọlọ́run gan-an tó máa ń jókòó wò gbà mí pé bóun ṣe tó tí ó tún fẹ́ yẹ bóun ṣe tó wò lára ara tiẹ̀ gangan. Lóòótọ́. Bẹ́ẹ̀ni. Ẹ ṣàlàyé fún mi. Ẹ má bá àrùn ọjọ́ ọmọ ìjà lọ. Ẹ ti gbọ́, ẹ má fi àkókò ṣòfò. Mo sì ní àwọn òfin tí ó jọ dè wá. Èmi lolùkọ́, èmi lolótù. Bí ẹ̀yin ti pètò èyí tí ó dè mí. Èmi náà ní àwọn èyí tí mo fẹ́ ká gbé sílẹ̀ tí ó jọ dè àwa méjèèjì. Ó dáa. Lọ́nà wo? Alákọ̀ọ́kọ́ lórí òǹkà. Ẹ má mú mi o. Èyí tí mo bá rí sọ nínú òǹkà ni mo rí sọ. Ẹ má ka òǹkà mọ́ àwọn ìdáhùn sí ìbéèrè wa o. Àwọn kí ni? Kẹ́ ẹ lè fi ṣe òǹkà yín dáadáa ni. Ṣé ó ti tán? Ó ti tán. Lẹ́yìn ìta ń sọ yìí, ẹlẹ́ẹ̀kejì ò ní pé ẹ má bu àmì rojọ́ òfò. Ẹ má ẹjọ́ òfò tí ó kàn mí. Bàbá mi. Tí ó kàn mí. Ẹ má bí mi. Bàbá mi, ṣe mọ̀ pé mo fẹ́ràn yín. Èmi náà nífẹ̀ẹ́ yín. Ọlọ́rọ̀ ni wá. Kò sígbà tá a lè sọ̀rọ̀. Tí bá ti pè yín máa. Èyí tí mo bá wá bí. Lálá bàbá. Èyí tí mo bá wá bí. Tó bá ti di ẹ̀yìn ètò. A máa ṣe bí a ṣe ń ṣe. Àmọ́ níbí ẹ má fi ẹjọ́ tí ó kàn mí lọ̀ mí o. Tẹ́ bá fi ẹjọ́ tí ó kàn mí lọ̀ mí tí mo bá lọ sí àṣìṣe pínrín. Olóòfò yín tó bá náwó kó fẹ́ pa nǹkan rẹ̀ àgé ni o. Èwo ní kẹ́ máa dúnkokò mọ́ mi. Mo ṣe èmi náà mo ká ohun máwòrán orí aago tèmi náà. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Máwòrán. Kí ni máwòrán? Ayélujára tí mo gbé lọ́wọ́. Mo ti fi ká tí ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí. Ìkan nínú àwọn ọmọ yín tí wọ́n ṣe oògùn ó ní romi, mo ní mi ò romi, ó dẹ̀ ṣépè tí mi ò bá tí èpè tó ṣẹ́ tó bá fi lè ṣẹ́ tí mi ò jẹ́wọ́ mi ì lè lọ o láì ní. Sísì
gbọ́ o ṣe pé. ó ṣe o ẹ̀rí rè o olówó ó kì í fi hàn gbogbo ayé ó ti tó ó dà kò sẹ́jọ́ mọ́ ẹ̀jẹ̀ ká máa lọ. ṣe rí abala táwọn yìí àwọn iléeṣẹ́ kan Prone mo tún fẹ́ fi sí Prone ni wọ́n ṣe agbátẹrù ẹ̀ pé ẹ jókòó lásán báyìí wọ́n ní kí n fún yín ní 100 pọ́ùn. wọ́n ṣe tí wọ́n bá dúpẹ́ títí ọ̀pọ̀lọpọ̀ yóò tún wá. ẹ kò sì gbà yẹn náà ẹ bù sára. ó mú ti gbọ́ ẹja lọ. tètò bá ti ń lọ màá dúró fún ìṣẹ́jú àyà 30 láti béèrè ìbéèrè lọ́wọ́ yín chap 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 chap. ìbéèrè tẹ́ bá ti gbà ní ìṣẹ́jú àyà 30 pọ́ùn 50 pọ́ùn fún ìbéèrè kan tẹ́ bá gbà. kí tẹ̀ ń lọ pọ́ùn. pọ́ùn. tẹ́ ẹ̀ lọ láti tẹ́ ẹ̀ máa mú láti ẹgbẹ̀rún. ẹgbẹ̀rún pọ́ùn 1000 pounds. kẹbẹ̀ láti ẹgbẹ̀rún. ṣé pọ́ùn ti ìlú. ṣé títí tọ̀hún ni. kí lẹ pé àwọn èló lẹ pé láwọn èló lẹ pé mo jókòó èló ni ẹ pé àwọn yẹn náà èló ni. 100 pọ́ùn pé ẹ jókòó. ẹ sọ tìlú wa mi ò mọ̀ páwa náà ní àwa náà ní títí wa àwa náà ní bá a ṣe ń pè àwa náà pọ́ùn méjì ó lè ní rò ó rárá pọ́ùn ni pọ́ùn títí tọ̀hún àìmọ́ bàbá mọ̀ tún ìyá mọ̀ tún wọ́n ṣe wọn. ó dà ìlúmọ̀ọ́ká ni Lálá wọ́n jẹ́ èèyàn dáadáa sí mi mo lè pè wọ́n lẹ́gbọ́n mi mo lè pè wọ́n ní bàbá mi ó ti ọdún méjì rèé tá a ti ń sọ pé Lálá máa wá gbogbo bí a ṣe ń jẹ́ kí Máṣọ̀yìnbó gún tá a bá ti pàdé báyìí bá a ṣe ń sọ nìyẹn pé ká ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí Lálá wá wálé nì. tí mo sì fẹ́ ká èrè oko. ó dà Lálá la mọ̀ yín sí kí ló kọ yín gangan. Ọládàpọ̀ Muyideen Adémọ́lá Kòsóṣì. ó kọ mélòó lẹ́yìn jẹ́ ṣé gbogbo ẹ̀ ló wà lórí pálí yìí. Kòsóṣì àwọn tó bá mọ̀ mí dáadáa tí wọ́n já àwọn tó even gbogbo àwọn even wow. wo Lálá Ọlọ́run mọ̀ mi ò lè sọ bó ṣe dùn mí. máa fọ́ orí ẹ̀. ó dùn mí bàjẹ́. jẹ́ kí n yọ kí ni ojú mi kó lè rí ojú mi dáadáa máa fọ́ orí ẹ̀. ìgbà ìfọ́ ti bèrè. pẹ̀lẹ́ Lálá. kí ni Yorùbá ń pè ní dòmídò àrándùn. tó bá pè yàn àrándùn ni aláràndùn. wípé ẹnu ẹ tí ẹnu ẹ bíi pé ẹnu ẹ yọ ẹ tó jẹ́ pé ó lè pọnnu mọ́ nǹkan ní kí. bẹ́ẹ̀ ni alásọdùn aláràndùn asọdùn dùn ó ní ẹjọ́ ẹ bá ń pàtẹ fúlà Lálá. sẹ́rí ó rọ̀ bàjẹ́bàjẹ́. kí ló ṣẹlẹ̀. sọ̀rọ̀ Yorùbá márùn-ún tí àmì sọ òǹkà. ok. láyé ok. ìjọba ìwé ní ẹ kọ́ ọ̀ká o sọ kanú sọ ìwọ mọ́wọ́. Lálá. náwó ẹ ìwọ náwó. Lálá. náwó ẹ. Lálá. tí o bá náwó èmi ò mọ o eléyìí tí ẹ sọ kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí kò gbọ́dọ̀ ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ kan o. Lálá.
lálá mi ìgbọ́n kankan lálá wọ́n ti gé etí mi lọ. wọ́n ti gé Àṣàkẹ́ létí lọ. wọ́n ti gé etí mi tó bá na ọwọ́ lálá ibi ni màá kọjú sí. ṣé mọ nǹkan ṣé ẹni sùúrù náà lálá tó bá na ọwọ́ ẹni sùúrù yóò má tó bá na ọwọ́ má parẹ́ sórí eléyìí tó bá na ọwọ́ torí jẹ́jẹ́ mi ni mo jókòó tẹ́ǹtì ọ̀ràn sí mi o mo ti sọ fún yín pé ká má ṣe òǹkà àbí. ó dáa èmi náà ti gbà mi ò ní yọ owó lórí òǹkà ẹ mọ nǹkan owó tí mo fẹ́ yọ nísìnyí òun ni òkè àti no yẹn. èmi ò sọ o mi ì sọ o gbọ́ lálá ò sọ òkè mi ì sọ o mo ṣe fẹ́ kéńké kú ni mo fẹ́ sọ o mo fẹ́ bí ni pé òkè kú ni mo fẹ́ sọ fún o pé bó ṣe wà á tí mo fẹ́ sọ ni pé òkè kú o ohun tí mo fẹ́ sọ ni o. ṣé ó ń ké ni. torí pé ṣé ọwọ́ tó nà ni mo fi sọ pé tí n bá gbọ́n òkè kú ni o tí mo fẹ́ sọ fún nìyẹn. ó yá bá mi filẹ̀. tó bá náwó torí tó bá pò ní 100,000 tó pa o. 100,000. 100,000. 100,000 kò sí 100,000 bí. kò sí tó bá kúrò níbi orí ètò wa yìí. ṣùgbọ́n tẹ bá ó dà yé àtẹ̀síwájú sọ̀rọ̀ Yorùbá 5 filẹ̀. ètò fi ń pa kárẹ́ ẹ̀ ń wá wà ẹ̀yin lẹ wá wà láò ẹ̀yin lẹ wá wà láò jẹ́jẹ́ mo jókòó lọ́dún bíi 2 lẹ ti ń wọ́ mi o ẹ wá wọ́ mi wá bíbá ẹ fẹ́ fojú mi gbolẹ̀. lálá ó sì mú ẹ̀ẹ́dẹ́gbẹ́ ó mú ẹ̀ẹ́dẹ́gbẹ́ ó sì gé. ó yá sọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ re mi re. Remi re ọlọ́dẹ. Remi re ọlọ́dẹ olórin. Remi re olórin. ẹ kí mi. ẹ kí mi kì í ṣọ̀rọ̀ kan ni. ẹ kí mi. kí ni ọ̀rọ̀ méjì ni. ọ̀rọ̀ méjì. ẹ àti kí mi. Onígi. Remi re. Onírun. bóyá ẹ tún máa sọ pé ọlọ́ṣẹ. Onírun. Remi re elépo. ẹ mọ̀ ṣe tẹ́ bá fi karùn-ún sí ẹ pàtẹ́wọ́. torí tí a sọ pé kò wá kẹsẹ́ bí tó ẹni kí ló wá kẹ̀yìn bí mo ṣe ń tò léra wọn ẹ má bá mi ro ẹjọ́ kẹjọ ẹja lọ. ṣé ìrànlọ́wọ́ tún ti di bí báyìí ni. ẹja lọ. nígbà lẹ bẹ̀rẹ̀ sí í ṣeré náà. kò kàn yín kò kàn yín rárá kò kàn yín. lálá ṣé mọ̀ pé ti bẹ̀rẹ̀ sí í ṣeré kẹ́ tó padà lọ sílé ẹ̀kọ́. kí ni ìyàtọ̀ láàrin. ẹ sọ òǹkà. rédò òǹkà. òfin tó dè wá màá sọ o àmọ́ òfin tó dè wá yóò sì dúró lórí ẹ̀. kí ni. òfin tó dè wá ó dúró lórí ẹ̀. ẹ sì sọ náà. kẹ ẹ fẹ́ bóyá àwọn tí ò mọ̀ lẹ́kàn lè mọ̀ láti. bẹ́ẹ̀ ni. àmọ́ òǹkà ò gbọ́dọ̀ di kò. bẹ́ẹ̀ rárá ìyẹn mi rárá. 1,000 kan 100,000 50 nìkan. jẹ́ bí owó ṣé owó lẹ̀. sí 1,000 kò sí bẹ́ẹ̀. 1,000 kan 100,000 sí. ìbéèrè 99 lé nírinwó lé lẹ́gbẹ̀rún kan. báwo lè ṣe nígbà tí mo lọ sí iléèwé ṣé wọ́n mú mi lọ síbi tí wọ́n ti sí iléèwé àkọ́yọ èdè Yorùbá ni mo lọ tí màá fi kọ́ òǹkà yìí. kí lẹ lọ kọ́ nílé ẹ̀kọ́ ni. kò kàn yín. ẹ jẹ́ ká mọ̀. gbogbo ayé ti mọ̀ wọ́n ti tó bá lóun ò mọ̀ kò sí lórí ayélujára ni. lọ́dún wo lẹ ṣe tán. wọ́n fẹ́ sáré ìnáwó wọ́n rò pé máa lọ síbi nígbà ìdàkejì ayélujára. kí ni ẹ sọ. wọ́n fẹ́ sáré. ẹ sọ ṣeré náà. o lè ní ọ. ó yá kí ni ìyàtọ̀ láàrin ẹkù èdò dòdò. rédò ẹkù. èdò ẹkù
dòdò ẹ̀kú àti dòmí. ẹ̀kú Okay. gbàmí òkè yẹn jẹ́ yòyè lálá. Olófòfó ọkàn ò ní balẹ̀ ọlọ́mọ ọkàn ò ní balẹ̀ ọlọ́run gbọ́ ọkàn ọwọ́ tó fi wáyà ẹ̀ ọkàn ò ní balẹ̀ máa wòran bó ṣe fẹ́ jáde nínú bíbá síta bàbá ṣe tán mo fẹ́ rí. lálá kí ni ìyàtọ̀ láàrin rédíò ẹkù jẹ́ ibi tí wọ́n ti máa ń ṣe ẹyìn. tó ti fọ ẹyìn fún epo. tó ti máa ń fọ ẹyìn fún epo. láti ṣe epo. mo lè lọ sórí ẹlẹ́kẹta náà. dòmí ẹkù bí eégún tó bá fẹ́ jáde àwọn aṣọ tó wà lára. bẹ́ẹ̀ni. so èyí mo ní èyí mi sórí èyí ni mo fẹ́ gbọ́ sórí èyí sórí èyí ogún oṣù sórí èyí ni mo sọ sórí èyí ẹlẹ́kẹta yìí sórí èyí kí ló dé tí ẹ máa dá ọ̀rọ̀ mọ́ mi lẹ́nu ó yá sórí èyí ó dá sórí èyí ó yá. mo tún pè é ní kíni mo tún pè é ní èdè ti Òṣogbo fún yín sórí èyí ẹnà sórí èyí náà sórí ẹdúró lálá inú ti ta mí lálá. Kí ni mo lè yọ báyìí? lálá ẹ sọ ìkẹta yẹn náà. Orí tèmi lẹ́yìn ti dá kìíní padà. Wọ́n máa dá padà tó bá tẹ bá gbà. Orí tèmi lẹ́yìn ti dá padà. lálá. Tí mo bá ti gba ilé ẹ ṣe àdéhùn pé ẹ dá padà. Ṣé tẹ bá gbà tẹ bá ti gbà míì máa dá padà. Torí pé ẹ ti mọ̀ pé mo ti wà ní gẹ́gẹ́ tí mo bá ti gba ilé ní òfin lè sógun. Orí tèmi lẹ́yìn ti dá padà. A máa dá padà. Tẹ bá gbà a máa dá padà. Ẹ ṣe àdéhùn. A ti ṣe. Ó yẹ mu wá. Èwo. Ok. Kọ́nà mo ní ká má bá mi ru ẹjọ́ kẹjọ́. Ẹ bá mi ru ẹjọ́ tí ó kàn mí. Kí ló dé? Mo ti sọ ara òfin tí mo sọ tó bá náwó. Màá yọ pátákó gbogbo pátákó kákúkú dàrú kò ní délẹ̀ o. Ok, yẹ ṣé o ti yọ. Tó bá ẹni sùúrù ẹ mọ òkè. Mo ti sọ pé ẹ má fi ẹjọ́ tí kí ló dé tí ẹ ń fi ẹjọ́ tí ó kàn mí. Yóò sọ òfin láti lẹ́yìn. Lálá ẹjẹ́ àṣẹ báyìí lálá. Tẹ bá gbà mi ò ní nílò láti dá padà mọ́ torí òkè yẹn á fi di. Irọ́ o ẹ jẹ́ ká dá ọwọ́ ètò dúró torí tèmi ni ó ti bẹ̀rẹ̀ pé ètò parí. Kí ló wá máa ṣẹlẹ̀? Tí mo bá ti gbà báyìí ẹ dá padà. Òkè tẹ̀sán yẹn ń kọ́ ibo la máa. Irọ́ o bí mo ti sọ wípé sọ̀rọ̀ jù ṣẹ́yẹ̀kẹ́ ti sọ̀rọ̀. Òkè kú o tí mo sọ ni. ṣẹ́yẹ̀kẹ́ títí sọ̀rọ̀ jù ẹjẹ́ á tẹ̀síwájú. A lè tẹ o kò sí tẹ̀ ní eléyìí. Ó yẹ ẹgbàáná ẹ̀yin ẹ̀sìn gbàáná máa wo nǹkan tí màá ṣe. Mo ti sọ alákọ̀ọ́kọ́. Mo ti sọ ẹlẹ́ẹ̀kejì. Dòdò. Wọ́n ní tọ́wọ́n ọmọdé ò bá ṣe kíní. Ẹ̀nà Kí lẹ sọ? mo ní ṣé ẹ dúró lálá arákùnrin ṣé ẹ lẹ́sọ̀ yẹn? olófòfó mo ní ó dáa ìjẹ́ àyè yẹn lálá wá sí bá sọ ìbò
wọ́n sọ òkè èmi ò sọ o ẹ má parọ́ mọ́ mi o adíabúlàlá ẹ má parọ́ mọ́ mi o òkè kú ni mo sọ o òkè kú nígbà tí làlá sọ òkè kú òkè kú ẹ fà mí sí ẹbọ ni wọ́n ní kọ́ ṣe olóòwò fà mí sí òkè kú Rẹ̀mí Dòmímí olúfòfò kí n ti olóòtú ó dà kí ni ike ẹkù bíi ẹgbà kí ni eku àdá kí lẹ fẹ́ sọ kí ló wà lọ́kàn yín. mo ń sàn kó ní ẹ ń sàn kó. ilẹ̀ wa rò pé mo ń nẹgbà. ó dà. bá mi dá padà. ó ti géra ṣe mọ̀ pé ẹ mọ̀ tó ṣẹlẹ̀. kò géra o torí lọ́bì kankan o. a ní orí tèmi lẹ́ẹ̀ ti gbé sókè gbé wálẹ̀ gbé sókè padà. ní ìní dáhùn kankan ẹ jẹ́ ká parí ètò ibi ni ètò parí sí ibi ni ètò parí sí àgbàlagbà ni làlá dá padà kì í sọ àgbàlagbà o ibi ni ètò parí sí ibi ni ètò parí sí. ṣé ó ti dá ká tó máa tẹ̀síwájú tẹ bá mú ọ̀rọ̀ tí ó kàn mí wá nǹkan tó bá ṣẹlẹ̀ ẹ̀yin ilẹ̀ ẹ̀ràn o. bàbá mi tẹ bá dá sọ̀rọ̀ tí ó kàn yín ó ti di rẹ̀ ẹ ṣáà dáhùn. Oya kọ́ padà ó yá làlá ẹja tẹ̀síwájú ọjọ́ òní má kú ní kú. mo ti sògùn wàhálà tí ẹ ti sògùn tẹ́lẹ̀ ọlọ́run gbọ́n tí mo fẹ́ sọ ní ẹ ti sògùn tẹ́lẹ̀ sí mi náà lẹ́ẹ̀fi mọ̀ pé má kú gbọ́dọ̀ kú ó sì wà ní ibi ọmọ yín tó ní tí mi bá ti rògùn màá máa ṣe sọ màá sóyìnbó màá sí àwọn ìbéèrè eléyìí ó sì wà lẹ́gbẹ̀ẹ́ kan. òyìnbó mélòó lẹ ti sọ lẹ́yìn. kò sọ̀rọ̀ mọ́. ó yá. ẹ jẹ́ ká máa bá ọ̀rọ̀ títí eléyìí lọ. ẹ sọ òǹkà okòólénírínwó-lé-lẹ́gbẹ̀rún kan. okòólénírínwó-lé-lẹ́gbẹ̀rún kan. ẹ ṣe mo ti mú yín. ẹ ti mú ó dáa. ọ̀rọ̀ onípọ́nà ni ọ̀yà. sọ ohun méjì tí ọ̀yà túmọ̀ sí. ohun méjì tí ọ̀yà. kí ni ọ̀yà. ọ̀yà ẹranko ni. bẹ́ẹ̀ ni ẹran ọ̀yà. ẹranko. òun ni. ó sì tuntun wá sí pé bí ẹran tá a lè jẹ àti pé tó bá tó sọ pé èèyàn ń bẹ bí ọ̀yà. ó ń bẹ ṣebí wọ́n fi ṣe àfiwé ẹranko ni kì í ṣe pé orúkọ fún nǹkan yẹn ni. ọ̀yà ẹranko ni. bẹ́ẹ̀ ni. ìkejì tó wá túmọ̀ sí. ẹ tí gbọ́ tó bá ní owó ọkàn ò lè balẹ̀. ẹ ṣí. mi ò tí ṣé mo ti. ẹgbà kan ní méjì. ọ̀yà ẹranko ni. ẹran jíjẹ lọ̀yà. ẹran jíjẹ ni owó ọ̀yà ẹ tí gbọ́ owó ọ̀yà rẹ̀ wages. salary ni owó oṣù. mi mọ̀ pé owó ọ̀yà ni ilé ìtẹ́ sọ́tọ̀ máa ń pè.
àmọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbé ìkan gbági láti ẹ̀ẹ̀kan. ṣé lálá mi ò mọ̀ pé ara yín lè sílẹ̀ tó wáyé. kò sí ọ̀rọ̀ kankan mọ́. kò sí ọ̀rọ̀ mọ́. mo ti parí ìbéèrè. rárá ṣé ó ti pé ó kẹyọ kan. mo ti parí ìbéèrè. rárá ìbéèrè mẹ́wàá lẹ fẹ́ dáhùn tá bá ti bọ́ sí lẹ́yìn eléyìí sìn ẹ wá ní àǹfààní láti yàtọ̀ sí eléyìí o ẹ ní àǹfààní láti jẹ 400 pọ́ùn. kí ló sọ. Yorùbá bọ̀ wọ́n ní ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́. Kí ni Ádámọ̀ àbí ta ni Ádámọ̀. ẹ wọ́n fi wé bí àfiwé ọ̀rọ̀ ni. kí ni. tí bá ní àfiwé ọ̀rọ̀ ni. so má jẹ́ kó mú kíní yẹn. ṣé èmi lè bá nájà. èmi ò tí ì ṣe kankan ó ti mú ọwọ́ òsì. kí ló mú dání. ṣé ètò mú dání ó wà lára ìtẹ́kọ̀ síbí. rárá àbí àfikún lẹ. rárá mo kàn ní kó gbọ́mọ pọ̀n ní ká fi ṣeré ọwọ́. ẹ fi dá padà sí òkè. òkè. mo ní ẹ fi dá padà sókè. kí ló dé tẹ ẹ gbàdúrà kí n máa ṣe àmọ́. irọ́ mi ì sọ kí ni ẹsẹ gbọ́ ẹ jókòó lálá wo lálá tí ẹ sọ wẹ lábẹ ẹ sọ wẹ kí lẹ ó yá ẹ tún yìí sí ìkọ yìí ẹ fẹ́ sọ pé ṣé bí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí mo fẹ́ sọ yìí pé ẹ fẹ́ sọ wẹ mímọ́ àbí. ẹ tún fẹ́ gbé ẹ tún fẹ́ so ẹ jẹ́ kí n balẹ̀. so ẹ jẹ́ pé kí n sọ so èmi kọ́ ṣé wo àní ò ṣe ní. lálá Yorùbá bọ̀. kí ni Ádámọ̀. mo sọ pé bí àfiwé ni bí ẹni bí náà ni a lè pè pé wọ́n ní Ádámọ̀ àwa ọmọ èèyàn náà sì ni Ádámọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀pẹ inú ọmọ Ádámọ̀. kì í ṣe inú ọmọ Ádámọ̀. inú ọmọ Ádámọ̀ ń bàjẹ́. kì í ṣe inú ọmọ o kò sọmọ ń bẹ o inú Ádámọ̀ ń bàjẹ́ ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú Ádámọ̀ ń bàjẹ́ kí ni Ádámọ̀. ẹni bí náà ni olubi tí ẹni bí ẹwà ẹ ṣì ní Ádámọ̀ adá ìmọ̀ ẹni tó ń dá ìmọ̀ ẹni tó ń dá ìmọ̀ ẹni tó ń gé ìmọ̀ kì í ṣe Ádámọ̀ Éfà. ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà ọ̀pẹ ni. owó tó wà lọ mo bùn ọ ní lọ kókó mọ ṣé tó fẹ́ máa lọ kó máa kó lọ. ó dáa báyìí ní sùúrù máa lọ kó máa kó lọ. báyìí ẹ ní sùúrù ẹ ní àǹfààní ní abala tá a wà yìí ní Ganusimu Lapun. fún ìṣẹ́jú àyà 30 ìdáhùn tẹ́ bá ti fún mi tó bá ti wọlé láàrin ìṣẹ́jú àyà 30 èyí tẹ́ bá ti gbà 50 pound ní 50 pounds ní àwọn etí ní àwọn ìbéèrè tẹ́ ẹ ti lọ kó ní ọgbà Ọbáfẹ́mi àti ọgbà Ìbàdàn. ẹ rí i pé ó rọ̀ o ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín ó rọ̀ tẹ́ bá ṣe gbà á ẹ mọ̀ pé ẹ ti ní 100 pound kan lẹ̀ 100 pounds kan ti wà fún yín báyìí pé ẹ jókòó a ti fẹ́ bẹ̀rẹ̀ o màá kọ́ béèrè bíi pé kíni màá kọ́ ní school ẹ̀ sọ nǹkan tó jẹ́. ṣé ẹyọ kọ̀ọ̀kan tẹ́ ń sọ yẹn ó gbé 50 pọ́ùn dání ṣóyá ṣé ó ti fẹ́ tó bá ti. ìyẹn ò kan òyìnbó kò kan. rárá ọ̀rọ̀ kan bíi pé kíní school kíni ní Yorùbá school ilé ẹ̀kọ́ church ilé ìjọsìn. ẹ̀yin náà ní sọ jù bẹ́ẹ̀ lọ. mi ò ní sọ pé kí ni kó má bàa gba àkókò láàrin ìṣẹ́jú àyà 30 ó yá a ti bẹ̀rẹ̀ procrastination budget. owó ìṣúná television. móhùnmáwòrán. ẹ̀rọ amóhùnmáwòrán. court of appeal. ibi ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn. repercussion.
bíi pé kéèyàn máa kábàámọ̀ bí èrè nǹkan téèyàn bá ṣe. àtúbọ̀tán. èrè téèyàn bá ṣe náà ni mélòó náà gbà. èrè téèyàn bá ṣe náà ni mẹ́ta. mi ò sọ èrè téèyàn bá ṣe náà ni. tí ẹ sọ àbẹ́ sọ. mi ì sọ o èrè téèyàn bá ṣe ni pé téèyàn bá rí náà ni àtúbọ̀tán tẹ̀sẹ̀ ti bí kan náà. rárá mo ní ọ̀rọ̀ kan mẹ́ta lẹ gbà. Ó dáa ìyẹn náà dáa. ó jẹ́ mẹ́rin àbí. mẹ́ta gbogbo ẹ ti ní £250. tí mo sì wé tó ẹjẹ àlọ bó ni ti oògùn tí káwá sí ọ̀rọ̀ tòògùn tí wọ́n sàsí mi kí n tó wọlé. lórí £250 ló ti wà lọ́lẹ̀. ṣé ẹ pe ọmọ yín wá ṣé ó ṣépè àbí kò ṣépè fún mi. kò kì í ṣépè. mo ní. rárá. ẹ jẹ́ n fi ran ayé. rárá. ẹ jẹ́ n fi ran ayé. tí ó bàjẹ́ bẹ́ẹ̀ tí mi ò bá fi ran ayé tí màá fi ran ayé ní sinmi bí a ṣe wà. ẹ mú 50 pọ́n ẹ fi kún un kókó jẹ. màá fi ran ayé torí pé. adísùrù ṣé àwọn pé kì í ṣe yàjó lẹ́wọ̀n àwọn tó máa gé wọn bí àwọn tó ní wọ́n ṣe pé náà máa gé. tèmi wọn sáré wá gé títí torí ayélujára tèmi. ẹ wá lọ fi sí. màá fi sórí ayélujára tèmi ayélujára tèmi ẹ sáré wá gé kò sí ẹ ní ọ̀bẹ tẹ́ fẹ́ fi gé tí mi ò bá fi ní fi àgbáyé kó fi sí ìdájọ́ tí èmi lè ní. mo ní ìdájọ́ tí tèmi lè fi ṣe tèmi. ẹ ní sùúrù nǹkan tó yẹ kẹ́ rọra ẹ má jẹ́ ká ṣe pé èmi gan mo tún ń sọ fún yín nísìnyí. ẹ má mú orí mi sílẹ̀ ibi tí àjọ fi ọ̀rọ̀ sí tí mi ò bá ní gbé sí orí. rárá ó dáa ẹ ní sùúrù ẹ̀yin ẹ gba prawn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín a máa fi ṣé £250 nísìn a máa fún yín ní £250. àní owó tó fi ṣògùn sí mi ẹ jẹ́ kó pé ẹ jẹ́ kó pé kí ni mo sọ ẹ wá fi Ọlọ́run yín ṣẹlẹ́rìí sí pé ẹ gbọ́ lẹ́nu pé mo sọ ẹ kò fọ́ Ọlọ́run yín ṣẹlẹ́rìí àbí kẹ́ òrìṣà kẹ́ ẹ rí òrìṣà kí ni ẹ̀yin sọ pé mi sọ kí ni sẹ́ẹ̀rí pọ̀ kẹ́ ẹ rí pé ẹ sọ tẹ́ ẹ sọ yẹ olóòtú ọyẹ ẹ sọ amúnidáràn nìyí kó fi ó jẹ́ 100 mẹ́ta. ọgọ́rùn-ún mẹ́ta ẹ pa ojú ẹ̀ dé ṣé o ṣojú lẹ́gbẹ̀ẹ́ nǹkan tó lè mú kí ìjà mọ́ sí kọ́ má jẹ́ pé a máa lọ kí gbàjarè ara wa. máa sọ fún prawn bóyá wọ́n lè fi sí. àwọn pólósẹ̀ mi o. Ọlọ́run ṣe mí o. àwọn pólósẹ̀ mi mi ò lè gbà sọ lọ́rọ̀ bàbá ẹni tó ṣépè fún mi tó ní kí n ra omi ọmọ yín tẹ̀ ẹ́ dé síbì ó ní bá máa sì ṣe ni gbogbo nǹkan tí ò yẹ kí n ṣe gbogbo ẹni ó ṣẹlẹ̀ gbogbo tó sọ bó ṣe rí náà ló rí bó ṣe wí ló ṣe rí ibi tó ti sọ mo kà ó tún lòun ó ní Òṣùpá gan lágídí ó rà kan kò rà kan ibì kan ló jẹ́ kó máa sì ṣe níbi apá kan èyí tí ó rà mo ní gbogbo ẹ̀ mo sì máa gbé sórí. ẹ ń ṣòfófó ó òfófó ṣebí ló wà nígbà tó fi ń sọ ṣebí ló wà lórí ikú ẹ̀yin ò ṣe jẹ́ kí n jẹ́ kí gbogbo ayé orí nínú ibi tá a wà kẹ́ jẹ́ kí n jẹ́ kí gbogbo ayé orí níbi tá a wà. kí lẹ máa ṣe sí. ẹ̀jẹ̀ á débi ọ̀dà wọn. ó yá kí tún ni ó ti tàn. ó kù 5. ṣé lórí eléyìí náà orí eléyìí ẹ ti ní kúkú yọ kúkú jẹ máa lọ kúkú yọ gbogbo tó kù. kí ni Yorùbá ń pè ní páàgùn ẹni tí wọ́n mọ̀ yẹn ẹni tó gùn bá bí páàgùn bá ń gúnyàn. ṣé páàgùn máa ń gúnyàn ni àbí oògùn máa ń gúnyàn. ó ní òyìnkan náà ni ẹni tí gbógun bá ń gúnyàn bí
òun náà ni bí kò ń pààyàn lójijì irú bí Ògún ṣe gun eléyìí tó fi ṣépè fún mi tó wá fún mi. ìyẹn ni pé páàgùn ló dà láàmú ó lè wá fi kó bá tèmi. Ògùn yẹn mú yín nìyẹn. Kò mú mi ní mo sì sọ tó dẹ̀ ti sọ pé òun ti ṣe fáwọn ará wájú pé ìfún ẹ tó jẹ́ pé gbogbo báwo yọ ìfún yẹn. mo ní pa gbogbo rẹ ilẹ̀ tó dàbí ìfìlà ìmọ̀lẹ́kù pẹ́ kí pa gbogbo rẹ. ẹgbà bá ń pàtó bùlàlà báàgì. mi ò ní ṣe mọ́ ìfàtẹ́wọ́ yín lẹ̀. ṣe bí a ebe ti yọ. ṣe eléyìí ra. iphone ní Èkìtì àtàdó mo ní lẹ́kìtì àtàdó tó bá ṣé ó kàn mí tẹ́ ẹ̀ ń bá mi sọ ṣó kàn mí ṣó kàn kan ìbéèrè ṣó kàn béèrè tẹ́ ẹ̀ ń sọ mo ti ní ẹ má gbé ẹjọ́ kẹjọ́ tí ó kàn mí wá. ẹ ní sùúrù o. kí ló kàn yín pa pé ẹ ó ra nǹkan ní níbo kí ló kàn sórí ètò yìí wọ́n ra nǹkan ni. ṣé kò ra nǹkan lóṣogbo tí mo bá sórí ṣé Yorùbá ò tún jẹ́ mọ́ lórí ètò wa yìí báyìí sórí tí ṣe wá jẹ́ pé ṣé torí pé mò ń fèdè Òṣogbo pé ni sórí ìwọ ọmọkùnrin yìí má náwó kọ́wọ́. lálá ká máa parọ́ téèyàn bá ń ṣọmọ onínàkúnà eléyìí ra nǹkan ní Òṣogbo. kò sí Òṣogbo nìkan ó rà nù bí tẹwàá yìí náà Lẹ́kì ó rà mú béèrè wá. ẹ rí i pé ìbéèrè tó rọ̀ ló kàn. Ẹlẹ́dàá mi ó bí ẹ kò sígbà tó ṣe kò sí bó ṣe jíjẹ. àwọn ìbéèrè fẹ́ràn jẹ̀kọ àbí sísì kí ló rí sí. kí ni ìyàtọ̀ láàrin kókòǹbòjú àti ṣọ̀bọ̀rọ̀? kí ni ìyàtọ̀ ẹ̀rí bó ṣe rọ̀. ìlà ni ṣọ̀bọ̀rọ̀. ìlà ṣọ̀bọ̀rọ̀ wà. níbo. tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kí a jọ gbéra wájú lẹ̀. níbo lóṣogbo bàbá mi. ṣọ̀bọ̀rọ̀. ṣẹ́rí nígbà tára yín bá sì báyìí pé ó ti mú mi wá. ṣé lànà no ṣàbọ̀rọ̀ ni. no má bí mi ní ẹjọ́ tó. no tẹ sọ yẹ ṣé mọ̀ pé no mẹ́ta lẹ sọ no na akọ ṣọ̀bọ̀rọ̀ gẹ́gẹ́ sọ fún yín ṣọ̀bọ̀rọ̀ ẹ ti parẹ́. ṣọ̀bọ̀rọ̀ ni ẹni tí ò kọlà. kí ni mo sọ pé ọ̀rọ̀ la kọ́ ni ṣọ̀bọ̀rọ̀ mi ò sọ pé ṣọ̀bọ̀rọ̀ wà ṣé mo sọ pé wọ́n kọ́ àbí wọn kọ́ tí ẹ bá yàn mí jẹ Ẹlẹ́dàá mi máa dà fún yín. ẹ jẹ́ kí n kálẹ̀ náà mo ní ọ̀rọ̀ ọ̀la ní sọ mo ní ọ̀rọ̀ mi ì sọ o mi ì sọ nǹkan tẹ́ ẹ sọ pé mo sọ nísìnyí mo ní ọ̀rọ̀ ọ̀la ó ní ṣọ̀bọ̀rọ̀. ó yá kókòǹbòjú ńkọ́. ẹ kọ́kọ́ gbà pé mo sọ̀rọ̀ ẹni tí ò kọlà ní ṣọ̀bọ̀rọ̀ kókòǹbòjú wa ńkọ́. ó ní ìlà téèyàn kọ tó jẹ́ pé aláwọ̀ ní ipa ó yá ìlà téèyàn kọ tó jẹ́ pé ìlà téèyàn kọ tó jẹ́ pé ẹ sọ̀rọ̀ àjọsí ìlà téèyàn kọ tó jẹ́ pé wọn ò mọ ibi tẹ́nìyẹn tó ti wá tí ò ṣe àpèjúwe pé ibi báyìí. òun ni ṣe mọ̀ nǹkan tí mo wò lọ lọ́kàn yìí pé àbò ń ṣì mí sọ́nà. irọ́ ẹ ti parẹ́ tí mo dẹ̀ gbà. òun kọ́ ló parẹ́ o. ó ní. kò tí parẹ́. ó ní o ó ní kò tí parẹ́. àló ti parẹ́. náà ló parẹ́. bàbá wà bológun yìí tó ń sọ̀rọ̀ bàbá ọtí pàgùn gún yìí tó ń sọ̀rọ̀. fún wọn níbi ó kù méjì lẹ́yìn eléyìí. ṣe lè lò fún wọn.
ẹ jẹ́ wo wọ́n ní pa òwe mẹ́rin tó ní adìẹ nínú yẹ kẹ́ lè mọ̀ yẹn làlá. Ṣé kìí fún yín lẹ́yọ̀ kan? Ẹ já wo. Ṣé ká ẹ wo ẹ sọ pé pé kan fún mi. Tó bá jẹ́ pé lórí owó tó kù ni ẹ máa mú lọ o. Tó bá jẹ́ pé lórí owó tó kù ni máa fi bẹ̀bẹ̀. Èmi ò ní bẹ̀bẹ̀ o. Ẹ ní bẹ̀bẹ̀. Ẹ ní bẹ̀bẹ̀ nígbà tá a wà ní Ẹgbẹ́. Ẹgbẹ́ kí ni? Ẹgbẹ́ kọ́ ikọ̀ tún ní. Ẹgbẹ́. Wọ́n ní adìyẹ funfun. Ṣé mo ti sọ pé mo ní kẹ́ máa ṣé mo ti sọ pé wọ́n ti ń jà lékejì ṣé mo ti sọ pé àbí màá ní adìẹ funfun ọmọ rẹ̀ lágbà mi ò mọ̀. Ẹ ní mọ̀. Ó kù mẹ́ta. Adìẹ ìranà. Ìjìnlẹ̀ àjẹ ẹ pa èwo ní kẹ́lẹ́ máa fún mi ní ọ̀dọ̀ lábọ̀ adìyẹ adìyẹ funfun ọmọ rẹ̀ lágbà. Ó di méjì. Mẹ́ta. Kí la kọ́ èwo lẹ́kọ́ pa adìyẹ èmi ni mo pa fún yín. Nígbà wo? Adìyẹ funfun. Kí olóòtú kan sọ pé òkè o kí àwọn olóòtú màá ní ìfẹsẹ̀ anything tí mi bá ní. Anything ẹ ti ti sọ anything. Torí ẹ̀yin jẹ́jẹ́ kí n ṣiṣẹ́ oògùn ti mú mi náà láti lẹ̀ ẹ sì tún dá gbogbo ẹ̀ tó bá na ọwọ́ kókó ń bojú ilẹ̀ ó di ilà kókó ń bojú tí wọ́n ní mọ́bí tí wọ́n máa wọ ẹ sí pé ní báyìí lẹ́yìn. Ẹ̀ṣẹ̀ máa ń fúnyàn ní kókó ń bojú tí ó fún ní àwọn ìlà tí wọ́n ní mọ̀ pé bóyá ara Ọ̀yọ́ délé àbárọ̀ ọ̀sùn. Ó wọlé o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yà ẹ̀ fi dágbára sókè. Orí jòkó yẹ. Ẹ dágbára sókè. Ó yá adìyẹ ń sunkún àìléyìn. Ẹ mọ̀ parí ẹ̀. Adìyẹ ń sunkún àìléyìn. Mo ti pa adìẹ funfun ọmọ rẹ̀ lágbà. Mo ti pa adìẹ ìranà. Kí jí wọn àjẹgbé. Ó dẹ̀ jẹ́ fín lẹ́yọ̀ kan. Adìyẹ ń sunkún àìléyìn. Àjànàkú ń sunkún àìrétè. Àìrétè bo eyín rẹ̀. Àìrétè bo eyín àtẹnu. Àìrétè bo eyín. Torí pé ó ṣe rántí ní. So mo ti gbá mẹ́ta. Mo fún yín ní béèrè. Mo fún yín. Ẹ bá ń pàjọ́ fúlàlà. Ó kẹ́ ọ̀kan lẹ́yìn eléyìí. Owó sì kì í síbẹ̀ o. Yorùbá ń pè ní agánigàn. Wọ́n pa ní Yorùbá Ọ̀ṣun, Yorùbá Ọ̀yọ́ o. Ó yá kí ni tí wọ́n ń pè lọ́ṣun? A ní Yorùbá Èkìtì, a ní Yorùbá. Kí ni wọ́n ń pè lọ́ṣun? Ọ̀ṣun àtọ̀yọ́ lẹ́pọ̀. Ẹ má lọ máa mú àwọn Yorùbá Èkìtì àtàdó kẹ máa mú wá sí Ọ̀yọ́ àti kìnìún. Bàbá mi ṣé mọ̀ pé àwọn tẹ́ gbà sọ nǹkan báyìí. Torí pé ó jẹ́ kì í ṣe pé ó jọ. Ó jẹ́ nǹkan tẹ́ ń pè lóṣogbo. Àtọ̀yọ́. Abẹ́ Ọ̀yọ́ náà ni Òṣogbo ti jáde. Ló yá kí wàá ní agánigàn. Èèyàn ni o. Èèyàn ni tó máa pè yàn ní agánigàn ni kò sí. Ó burú ni. Èèyàn tó. Dúró. Òun sọ ọmọ rí bó ṣe wà yìí òun sọ ọmọ rí. Tó bá rí agánigàn. Tó bá rí pé èpè
èpè kan sẹ́ táwọn míì fi inú sẹ́ fún ẹ̀dá ó yẹ kó o ti rìn lọ. Àmọ́ ká ní bọ́n ti ń finú tó káàrọ̀ ni wọ́n máa finú wọ́n máa ní mọ́tò bá wú ẹ̀ báyìí wọ́n ti ṣépè lọ. gbé òun ló jẹ ká. ìjọkọ̀ ọkọ̀ máa bọ̀ wá sí. ṣẹ́ẹ̀rì nísìnyí o ṣẹ́ẹ̀rì nísìnyí. mo ní ọjọ́ kan ọkọ̀ máa bọ̀ wá sí ọjọ́ kan tó ṣe wá jẹ́ òyìnbó. ṣé mo sọ pé òyìnbó ni ṣẹ́ẹ̀rì nísìnyí. mo ní ọjọ́ kan ọkọ̀ máa bọ̀ wá sí gbọ̀ngàn ibi iṣẹ́ ló máa rí pé o rántí ibi tí o lọ. kí ni ẹ tó ti ń yẹwọ́ ẹ tó kó èlò ló kù ẹ tó kó ètò kù. ẹ sọ. 540 ni. ẹgbẹ̀rún lọ́nà 540. ní ilé. ní kí ni. mo sáà ṣe sọ pé 500 ẹfẹgbẹ̀rún kù ẹgbẹ̀rún yẹn náà. ó wà ń bẹ̀ ó dáa bàbí sóò yẹ. ẹni sùúrù ṣe mọ̀ pé ẹni lálá sóò ló yọ. ó kọ ṣe bẹ́ẹ̀. kí ló kàn yín nínú ẹ ti bí mi léèrè mo ti gbà béèrè kí ló kàn yín tẹ̀lé kọ́. ó yá kọ́ padà. kí ló kàn yín nínú kẹ́ máa fún mi lọ́rùn. kọ́ padà fún ọ ọjọ́ òní má kú ní kú náà. ẹ ti sọ̀gùn kò sí gbà má kú ní orí òkun tẹ́ ṣe náà ni kò sí nígbà tí mi ò sì ní fi ran aráyé. agọ́nigàn. tí ẹ bá fi sí gbogbo ọ̀rọ̀ tí mo tẹ́ ẹ fi sí inú ètò yìí nígbà tó bá fẹ́ jáde sí orí ayélujára bí ajẹrẹ bí ìgbóra fúnra mi ni màá ṣe gbogbo nǹkan tá a ṣètò lórí ijó bẹ́sẹ̀ ju títí sílẹ̀ lèmi náà máa ju tèmi náà sí ilẹ̀ gbogbo tí mo sì ti ní láyà rí káyà tí mo ní ìṣọ̀sí ni màá ra kùn síbẹ̀ ẹ̀jẹ̀ ara máa lọ. tani agọ́nigàn. àti kó lórí agánigàn láti gbà wo. ẹni tó máa ń wùwà pa. tẹ̀ ṣe báyìí. ṣé ẹ tó wùwà pa bó ni tó farabalẹ̀. náà yẹn ni mo fún wọn ní agánigàn yẹn. náà yẹn ni ìbéèrè tó gbẹ̀yìn. ṣe rí ìbéèrè tó gbẹ̀yìn yìí tẹ́ ẹ̀ bá gbà lálá. kí ni mo fẹ́ gbà sí lórí èlò ẹgbà náà lórí èlò ẹ̀rí kó rọ̀. kí ni mo fẹ́ gbà sí. inú bí mi ò tẹ̀ fẹ́ dá ilé èmi ò fẹ́ dá ilé òye oúnjẹ ìdílé èló ni. lálá èmi ò fẹ́ gbà. ṣẹ́rí. mo fẹ́ gbà kí ni Yorùbá ń pè ní ìlọ̀kọ̀. inú bí mi ò tẹ̀ fẹ́ dáhùn. lálá mo jẹ́ ẹni tí ò ní dáhùn ìbéèrè kẹwàá ní kó lọ wà nínú àkọọ́lẹ̀ yìí. lálá mọ̀. mo mọ̀ mi ò ní dáhùn ìbéèrè ẹlẹ́kẹwàá yìí. ó dà ẹni sùúrù lálá. ṣẹ́rí 50 pọ́ùn yọ tẹ́ bá gbà máa fi 50 pọ́ùn yẹn sí. ẹ lè máa gbé mi ní ìṣòro ẹ lè gbé mi ní ìṣòro ọ̀rọ̀ bíi tí 50 pọ́ùn wà ọ̀tọ̀ ni ìpele rẹ̀ ọ̀tọ̀ ni ẹ lè dá lórúkọ ọmọ sápàtì. ẹ̀yin ẹgbà máa fún yín ní 50 pọ́ùn yẹn sí. ẹ lè máa sọ fún bùrọ̀ kan fún yín ní 100 pọ́ùn sí. mi ò ní sọ. ní sọ. mi ò ní sọ. ó yá ẹja parí ẹ̀ ń gbà yẹn. mi ò ní sọ mo mọ̀ bọ inú bá mi mo ní mo níbo tó bá dúró filẹ̀. sọ ma ní pé mo torí ẹ̀rọ ọmọ ẹgbẹ́ mo ní mi ò ní sọ o. lálá 100 pọ́ùn. yọ mi ò ní sọ. 200 pọ́ùn. mi ò ní sọ. ẹ fún mi lẹ́gbẹ̀rún pọ́ùn o mi ò ní sọ. mọ́ ni. torí inú bí mi sí olófòfó. lálá ẹ̀yin mọ́ ni. ìlọ̀kọ̀. 1 plus 2 is 2. ṣe máa jẹ́ kí n máa gbé mọ́tò lọ. bá mi yọ mọ́tò. tó bá gbé ọkọ̀. mọ́tò tẹ sọ yẹn ni mo ní kọ́ yẹ.
sọ̀rọ̀ pé mo kí lẹ ní mi lára fún kọ́ padà kí lẹ ní mi lára fún mo ti ní mi ò sọ. ó dà àmọ́ ẹni ẹ sọ mo kú sí mi ò sọ náà tẹ́lẹ̀ ẹ kúkú máa ẹ sọ yọ ó dà náà tẹ́lẹ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pọ́ùn 500 pounds. mo ti ní mi ò sọ náà tẹ́lẹ̀ ẹ sì máa yọ náà ní so. ẹ tún lè sọ fún mi ò ní 500 máa ń pounds. fa wàhálà kankan lórí eléyìí tẹ bọ́ bó ti wà ní o má dùn bus stop kó lọlé o. bus stop. má dùn. owó ààrẹ kọ padà. ó yá ó máa kọ́ ó máa kọ́ owó ààrẹ kọ ó máa kọ́ ṣé kìí sọ nǹkan tí lọ́kàn jẹ́ fún yín ẹ rí i pé ó máa yà yín lẹ́nu. ẹ sọ fún gbogbo ọmọ aráyé èmi kọ́ torí mo mọ̀ èmi ò ní sọ ni. ṣé kìí sọ fún yín ó máa yà yín lẹ́nu pé ẹ sọ fún gbogbo ọmọ aráyé. ṣé kìí sọ fún yín. gbogbo ọmọ orílẹ̀-èdè Yorùbá àti àwọn tí wọ́n tún fẹ́ kọ́ èdè wa èmi ò ní sọ mo mọ̀. dúró ìfami. ó dàbí pé ẹ̀ẹ̀mọ̀ tí mo bá ń bínú wípé ṣé ẹ̀ẹ̀mọ̀ tí mo bá ń bínú mo bínú nítorí pé mo mọ̀ mi ò fẹ́ ní mọ̀ dòrò mi ò fẹ́ ní mọ̀ lọ́kọ̀ ibi tí wọ́n sọ pé tí mo sọ pé àwọn èdè mo lè sọ orúkọ ẹ̀ mo lè sọ orúkọ ẹ̀ bíi lọ́nà kan sí gan. ẹyẹ sọ. mi nǹkan ní sọ ni. ẹ bá gbàjọ́ fún lọ́la. èmi ò ní sọ ni. ẹlẹ́ka wáyé mi ò ní sọ ni. mo ní mo máa fi ní màá ní bí prof yìí. ìpele mi ni ẹ sì jẹ́ mi ohun tí ẹ bá sì fi eléyìí tá à ń sọ yìí kẹ́ ẹ fi lé orí àádọ́ta pọ́n kẹ́ ẹ fi lé orí tá à ń sọ yìí. èwo là ń sọ. a sì máa gbéra wa sí tàbí ọmọjọ́ méje. èwo là ń sọ. ibi tí tó ti fi oògùn tó ṣépè fún mi ibi ìbéèrè tí mo gba 3 nínú ẹ̀. ẹ ti ní ẹ ní 100 pọ́n pé wá síbí ẹ tún ní ṣe mélòó ló ní 100 pọ́n pé wọ́n gbà béèrè ó jẹ́ gba pọ́n àbí ṣe ní ìgbàlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta pọ́n lẹ ní 103 pẹ̀lú èpè tó ṣẹ́. ṣé ẹ̀ ń gbowó èpè ni. ṣé èpè ṣé ẹ mọ nǹkan tí mo pàdánù pẹ̀lú èpè tó ṣẹ́ ẹ mọ tí mo fi èpè tó ṣẹ́ tí oògùn ẹ̀ sì mú mi tí ò bá jẹ́ pé Ọlọ́run ní kí èmi náà máa sin Ọlọ́run dáadáa mi ò lè mú tọ́rọ́ kúrò níbí. ẹ wá lọ pẹ̀lú. ẹ bá ń pàtẹ́ fúlàlà. máa kó lọlé máa kó lọlé gbà kó máa kó lọlé gbà kó máa kó lọlé. Lálá inú mi dùn láti gbàlejò yìí lé ẹ ṣe gan ni. ẹ̀mí wá kọ̀rọ̀ ẹ̀mí wá kọ̀rọ̀ ẹ ṣògùn síbi ẹ ṣe gbogbo ẹ ṣe everything. Everything. àní o máa mú sẹ́ẹ̀. sẹ́rí ẹ̀bù yìí la fún yín lágbára Ọlọ́run ẹ̀ ní wálẹ̀ láṣẹ ìdìbò rẹ̀ ẹ ṣe gan ni Lálá pẹ́ wá sórí ètò lẹ́nu inú mi dùn ó ti pẹ́ ta ti ń sọ Lálá jẹ́yàn dáadáa sí mi ẹ̀gbọ́n mi bàbá mi ni Lálá kò sí kán máa tí bá pè wọ́n tí bá pè Lálá Lálá kò síjọ́ tí mo pè yín tẹ́ gbérí o. tí mo bá bá bẹ́ẹ̀ máa pé pàbáyá tí mo bá ṣiṣẹ́ tí ò lè sí fóònù tó bá wà lọ́wọ́ àwọn ọmọ fóònù yẹn bá mi yọ fóònù jẹ́jẹ́ kò pè é. ẹni sùúrù Lálá ó yá kọ́ padà ó yá ó máa àkílẹ̀ ọlọ́ fi kọ́ yìí tí èkó ọlọ́ fi kọ́ ọ̀kan lélẹ̀. mo fẹ́ dúró bẹ́ẹ̀. ó yá ó ti fẹ́ kọ́ padà. irọ́ o. ibi tó wà nìyẹn. irọ́ òkè ló wà. ó yá òkè ló wà jọ. rárá kọ́ síbẹ̀ yẹn. òkè níbi tó wà ní. ó mú yín ṣeré ó mú yín ṣeré ni. ẹ̀yà kọ nǹkan tó wà ń bẹ̀ sí rẹ̀. kọ́ sí padà. kọ nǹkan tó wà ń bẹ̀ sí kọ eléyìí tó wà níbi sí. kọ́ sí padà kò sẹ́fun mọ́. kò sẹ́fun fi tọ́kọ. máa bẹ gún ẹ fún fi kọ́ síbẹ̀. bá Lálá wẹ̀ fún ó yá fi lè kọ́ padà owó ẹ̀gàn ti yá jù ṣáà pé mò ń sọ̀rọ̀ mò ń bá Lálá sọ̀rọ̀. sá máa wẹ̀yìn tó bá ń lọlé. Lálá ẹ ṣé gan ni pé ẹ wá sí nǹkan tí irú mi ń ṣe
ó jẹ́ nǹkan ìwúrí fún mi. Ẹ ṣé gidi gan ni torí ẹ ní ibi tó pọ̀ láti lọ ẹ dẹ̀ tún ẹ wò pé jẹ́ kí n wá síbí láàárọ̀ yìí pé láti wá gbòòn sílẹ̀ iwájú lẹ máa lọ ẹ ní wálẹ̀ láíláí látọdún yìí ẹni onílẹ̀ ń jẹ́ kò sí pé làlá ìgbà yẹn rárá o tó bá tún dọdún tó ń bọ̀ ẹni ọdún yẹn lẹ tún máa jẹ́ títí láíláí báyé bá ń jáyé béèyàn bá ń jéèyàn títí lẹ máa bẹ láṣẹ ìdìbò ẹ ṣé gan ni àwa náà dúpẹ́ lọ́wọ́ àmọ́ kí tó lọ èmi ò rí kí sílùú yìí ń ṣiṣẹ́. kí ló ṣẹlẹ̀. ẹ̀ka máa gbé síbẹ̀ náà ni. ṣé àwọn pẹ́yìn lẹ tún sọ̀rọ̀ igi rẹ̀ dà. kí lẹ fẹ́ ṣe. igi rẹ̀ dà. lulu. mo tẹ bá fi lè gbé ilé ẹbí fi àfihàn ìlú báyìí ní ìsìn báyìí ẹni láti mọ nípa rẹ̀ àbí kẹ́ mọ nǹkan tó ń ṣe. mo mọ̀. so tán bá ti sọ̀rọ̀ máa gbọ́. àmúṣò yẹn bá mi sọ fún mi. tí bá lé alágbèéká ìmọ̀ ó máa dùn. lálá oògùn yín bú yín gan o. mi ò sọ pé ló ń ṣoògùn sí yín o mo kàn ṣeré ni o mo ń ṣeré ni o mo ń ṣe. máa fi sọ̀rọ̀ mẹ́ta bí òwe mẹ́ta ẹ sì gbọ́dọ̀ sọ. èmi ò wá láti ìlú ilé ààrẹ. kí ni ìlú wa ń ṣe lórí ibi. ìlú ilẹ̀ wa ni. ẹ wàá mọ ẹ̀yin náà ní etí tẹ fẹ́ fi mọ ìlú wa. tẹ bá ṣe mẹ́ta máa sọ mẹ́ta. ok ṣe é sì lálá ẹjọ ẹ ní sùúrù kò sí gángan bẹ́ẹ̀. ọwọ́ mi lù. rárá kò lè lù ẹ filẹ̀ ẹ ṣe. lálá mo máa rógo báyìí torí Ọlọ́run lálá ó yẹ ẹ ṣe tẹ wá. torí pé èmi ò fojú rí ìlú. ẹ fojú rí ìlú. kí n má lù. kẹ má lù ṣe pàgùn mi. ó ti gùn kan nínú àwọn ọmọ yín náà lẹ́ẹ̀kan. ó gùn kan kí n tó wọlé tó fi sàsí mi. eléyìí lè wá fi fẹ́ mi sàárà rẹ̀. àmọ́ tí mo bá adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ yìí tó fọpọlọ lọ́pọlọ nígbà tó fọpọlọ wá sí ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí gbénú ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ yìí tó fọpọlọ lọ́pọlọ àtúntì ṣe tò ní o. Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣe tẹ̀lé ẹ bá fẹ́ gbọ́wọ́ wa abẹ́fẹ́ kópa ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́rẹ́ kẹrẹ̀ tẹ fi wò wá ní sáyé Ọlálékan Fámílọ́lá lórúkọ mi ìjọba nínú ọmọ ajígbàgbọ́n rẹ arégbèdì sí ọ̀dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba kọ́dọ̀ nígbà mi ire o. ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. mo kàwé yanrantí mo gboyè gíga fásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọyán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. Masayimbo,